ẹ ti rí láìfù tí ọmọ ìyá àbèjì ọmọ aráyé le tí wọ́n ṣe ní tiktok ẹ ti rí i káti ẹ̀ wá sọ wípé bọ̀dá Muyideen tẹ́ ń pa owó ń gbà náà ó ń tẹ́tẹ́ ni tó jẹ́ wípé kọ́lọ́n kó ṣàánú ọ̀pọ̀lọpọ̀ yín ní sẹ́sà ti ń tọrọ ọ̀dáríjìn lẹ́yìn sọ pé bọ̀dá Muyideen ta tẹ́tẹ́ ó lè lọ́ọ́ fìwé ilé òrèrè fi ta tẹ́tẹ́ káti ẹ̀ wá àzùm wípé bọ̀dá Muyideen tó wọ́n lè lọ́ọ́ fìwé ilé ta tẹ́tẹ́ ṣé ìyá àbèjì ọmọ aráyé le náà ní girama wọn ò lè dáwọ́ ilé wọn tọ́jú àbí ọmọ wọn náà bí tán dàgbà dé tọ́jú orí wọn dé òun wọn ò lè dáwọ́ ilé wọn tọ́jú ló fi wá jẹ́ wípé ìwé ilé tiẹ̀ náà ìtúnbẹ̀ lọ́wọ́ ẹni tí ọwọ́ NGO torí òye mi kí ni aim and objective ọ̀rọ̀ ilé gan àwọn ilé tó ń bọ́n kàn kò yé mi o tí bọ̀dá Muyideen bẹ ọ̀dọ̀ NGO tí ọmọ ìyá aráyéle náà ń bẹ ní so definitely gbogbo ilé tí wọ́n kọ́ fún wọn tẹ́ ẹ bá jókòó ní àwọn olóye èèyàn ni o torí mo rí nǹkan náà tó títí ẹpẹ náà kíní wọn náà ó sì tún dọ̀bálẹ̀ still náà ẹ rí i pé structure kan náà fi ń kọ́ ilé yẹn ẹ sì rí i pé ọ̀dà kan náà iná fi ń kun ilé yẹn kò yẹ báyìí ní ìsìn kí ni motive tó wà ń bẹ kí ni aim and objective wọn lórí àwọn ilé tó ń kọ́ yẹn ṣé wọ́n padà fẹ́ sọ di estate ni tí wọ́n ó gbọ́n gbogbo àwọn yẹn síta ni àbí wọ́n padà kówé wọn fún ọ lọ́jọ́ iwájú àbí kí ni because nígbà tí bàbá ilé tó ṣaláìsí kọ́lọ̀ fọ̀run kí hàn tí bàbá yẹn kú ẹ rí wípé àwọn fámìlì bàbá yẹn jáde wípé nígbà tẹ ẹ múyàn wá látẹ̀kìtì tẹ wá kọ́lé sí wọn nìbàdàn tí ò sẹ́bí tí ò sára ń bẹ̀ and again nígbà yẹn mo ti ń béèrè àwọn question yìí wípé why tó ṣe jẹ́ wípé àdúgbò kan náà ń kọ́ gbogbo àwọn ilé yẹn ni wọ́n ń kọ́ sí wọ́n ti gẹ́ẹ̀tì ilé yẹn sílẹ̀ fún NGO ní tó kàn jẹ́ pé tẹ́ńgbà táwọn èèyàn bá dé tí wọ́n bá ti dáwó wọn náà ń bù fún wọn ní one plot ibẹ̀ ni àbí báwo torí I don't get it ṣé ilẹ̀ yẹn wà ń bẹ̀ tán ti rà síbẹ̀ ní tẹ́kàn ń bù fún kálukú torí mo rántí nígbà tí wọ́n fẹ́ kọ́lé fún Ìyá Ìbejì ọmọ aráyéle I think she's the first person máa kọ́lé fún wọ́n ní ilẹ̀ yẹn wọ́n ṣẹ̀ lọ gẹ́ẹ̀tì ẹ̀ ni bó ló ṣe wá wà available tán ní half plot làwọn fẹ́ràn ẹni yẹn gún àwọn ní half plot sí ẹ̀yin tẹ́ ẹ bá rántí bó ló ṣe wá tún tó fún Muyideen náà ní àdúgbò bó náà ló ṣe tó fún bàbá tó kọ́lé fún ẹ rántí pé ọmọ ilé tí wọ́n padà ọmọ tí wọ́n ṣàdúrà náà ibẹ̀ náà kọ́lé fún same structure same paint same kinní ṣe kó mọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe ń rò ni ó ṣe fẹ́ ṣẹlẹ̀ ni mo ṣe ní wá bẹ̀rẹ̀ bó lẹ́yìn ṣe ń rò ó bó lẹ́ ṣe ń rò ó mo ti ń tójú rẹ lọ ó lágbára ó ní agbára o.